gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá mo fẹ́ kẹ́ ẹ yá mi létí inú yín o torí wọ́n ní etí inú òun lejò ń lò. Ètò tá a gbé kalẹ̀ yìí a gbé kalẹ̀ láti kọ̀ǹdẹ́ẹ̀mù àwọn dókítà tí wọ́n jẹ́ òyìnbó, àmọ́ a gbé ètò yìí kalẹ̀ lórí Ọgbọ́n Àgbà TV. Ọgbọ́n Àgbà TV talatọ́kọ̀ ètò wa Olúdáre Àrẹ̀mú Omilani Àdùbí, like father like son, ọmọ àbàtàn ń pè ní eégún létí ní ẹlẹ́rẹ́ Àdùbí. Ẹ wò ó, èrò kan mo rò, mo kàn lálàá kan, mo wá rí i pé àwọn òyìnbó ti ń fi àṣà wọn, wọ́n ti fi ń kó wa lómi ọbẹ̀ lọ. Ṣé ẹ mọ̀ pé òyìnbó ti ń dáfá, òyìnbó ti ń kọ́fá ní ìtòyè orí bẹ́ẹ̀. Àwọn ọmọ Yorùbá wá sàsòpéye àfọwọ́lẹ́rán. Àánú yín ṣe mí, tèmi ṣe lédùà. Ẹ wo Ọgbọ́n Àgbà TV, àmú ọgbọ́n àgbà yìí nínú bíbélì àwọn àgbà, àmọ́ fi ṣe àwa ọmọ Yorùbá, àmọ́ fi ṣe wá lóore. Àwọn bàbá wa ń gbá rìsáàṣì o, ìmọ̀ ìjìnlẹ̀ wà lọ́dọ̀ àwọn bàbá wa. Lákọ̀ọ́kọ́ náà, Olúbíkin ló kọ́kọ́ jáwé, Ọ̀sanyìnbíkin ló kọ́kọ́ wágbò. Ǹjẹ́ wọ́n mọ̀? Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Ó dáa, tó o bá wá mọ̀ àbó mọ̀, èmi ó jà ọ́ tán. Ẹ wò ó, lórí ètò yìí ewé àti egbò òun lámọ̀ fi ṣe wá lóore. Ìdí rẹ̀ rèé, ká lè mọ̀ pé àwọn bàbá wa náà wọ́n gbá rìsáàṣì ju àwọn òyìnbó lọ. Lákọ̀ọ́kọ́ náà, àdáṣe ní wọn mọ́ o, ìbò gbọ́dọ̀ wọn mọ́. Màá kọ́kọ́ júbà àwọn bàbá mi mọ́nímọ́ní tọ́fà lé wa lọ́wọ́. Bàbá mi David Àyìnlá Oyènẹ́kan máa dùbí ìbàrẹ̀ o, káwòrè wá jẹ́ mọ̀rẹ̀. Bàbá mi Sọlọ́mọ́nù Alani ọmọ Omilani Àdùbí, káwòrè jẹ́ mọ̀rẹ̀ o. Èmi àtúwájú bá àbúrò mi Káàbọ̀ rẹ̀ ní Àjàní Omilani. Mo júbà ẹ o, àdáṣe ní wọn mọ́, ìbò gbọ́dọ̀ wọn mọ́. Nǹkan táwọn bàbá wa gbélé wa lọ́wọ́, mo fẹ́ káwọn ọmọ aráyé mọ̀ jẹ́nú ẹ̀. Ó dáa, ǹjẹ́ mọ̀ pé tó bá bù ṣe gàdá, tó bù ṣe gòdè, oríṣiríṣi ewé àtegbò tẹ́ ń wò yìí á fi ń ṣe wá lóore. Ẹ̀já jẹ́nú ẹ̀ lórí Ọgbọ́n Àgbà TV tá a mú nínú bíbélì àwọn àgbà, èyàn àkáǹtì àwọn bàbá wa. Àmọ́ àti jẹ́ káwọn òyìnbó wọ́n fi àṣà wọn kọ́ fi mọ́ ọbọ wá lójú. Lákọ̀ọ́kọ́ náà, ǹjẹ́ mọ̀ bá Asínà ń bẹ, Àtúndé ń bẹ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àmọ́ ṣíṣe àkọ́kọ́ rèé lórí Ọgbọ́n Àgbà TV. Ẹ wò ó, Asínà tí wọ́n kọ́kọ́ sọ lẹ́nu, Asínà àwọn bàbá wa ni. Ṣé ẹ fẹ́ gbọ́ bó ṣe ń lọ? Ẹ bá wọ́ odidi atare kan, ẹ̀mọ́ àgbò, ẹyẹ òǹgbẹ, ẹyin ìbílẹ̀ kan. Ẹ wá bá mi wá 1000 naira. Ó di jíjó. Bí bàbá wa jó kìíní dáhùn yìí tán. Ẹ wò ó, ẹ bá mi wọ́ tí lọ́ọ̀dù, ẹ dà sínú ẹ̀, ẹ bẹ̀rẹ̀ sí mú gáàsì kankan lójoojúmọ́. Inú àdúrà, inú èpè, ẹ fi kàn ránṣẹ́ sí mi. Ọgbọ́n Àgbà lètò, ètò lọ́gbọ́n àgbà. Omilani Olúdáre Àrẹ̀mú ọmọ Àdùbí, like father like son, ọmọ eégún létí lẹ́lẹ́rẹ́ Àdùbí. Èmi la tọ́kùn ètò, àgbélé fohùn ẹlẹ́rìn náà ni. Ẹ ṣé.